igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún ti fi ìgbà kan jẹ́ sẹ́nẹ́tọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun rí yan sẹ́nẹ́tọ̀ Ìyọlá Omiṣore ẹni tí àwọn èèyàn tó mọ̀ sí Chrizor ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ lórí bí gómìnà Adélékè bó ṣe ń wá gbogbo ọ̀nà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ kó dìímọ̀ pé àwọn èyí tó ń wà nínú wọn ni làwọn lé gómìnà padà táwọn kò gbà sínú ẹgbẹ́ òṣèlú APC mọ́. Ẹ rántí wípé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni ìròyìn ti bẹ̀rẹ̀ sí ní máa jà rìnrìn kiri pé gómìnà Adémọ́lá Adélékè ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó fẹ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé lásìkò tí Adélékè àti ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ gbajúgbajà olówó àti oníṣòwò ni ọ̀mọ̀wé Dèjì Adélékè àti ọmọ ọ̀mọ̀wé Dèjì Adélékè tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé yan David Adélékè ẹni tí ó gbáyé mọ̀ sí Davido lásìkò ọdún iléyà àwọn mùsùlùmí tó ń pè ní Eid al-Adha tí wọ́n ṣàbẹ̀wò ìkíni kú ọdún iléyà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ẹ̀ lágbègbè Bọ́dílọ̀ ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó. Ó ní wọ́n ti fẹnu kò wípé Adélékè yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé lẹ́yìn ìpàdé tí Adélékè ẹgbẹ́ àtọmọ ẹgbẹ́ ẹ̀ ṣe pẹ̀lú Tinubu níṣe ni ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tán jẹ́ ọmọlẹ́yìn Adélékè níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Eléyìí ló sì jẹ́ káwọn èèyàn gbàgbọ́ pé àdéhùn ó ti wọ̀ láàrin Adélékè àti Tinubu láti jẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé náà ní ìdí èyí ló ṣe jẹ́ káwọn ọmọlẹ́yìn ẹ̀ kan máa ṣíwájú ẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n lójijì ẹni Adélékè ni ó máa lọ sí APC mọ́ tó sì padà sẹ́yìn tó jẹ́ kó di mímọ̀ pé inú ẹgbẹ́ òṣèlú PDP ìlòun yóò wà. Eléyìí ló jẹ́ kó máa yà àwọn èèyàn lẹ́nu tó sì ń béèrè pé kí ló lè fa wàhálà náà tí Adélékè tó fi yí ìpinnu ẹ̀ padà lójijì. Ṣùgbọ́n nígbà tó ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ Adélékè nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Channels Television, sẹ́nẹ́tọ̀ Omiṣore tí wọn lóun náà fẹ́ díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan ìní Adélékè ló fi ń wà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àwọn, ṣùgbọ́n ó ní àwọn làwọn dá padà. Ó ní ìbéèrè táwọn kọ́kọ́ béèrè ni pé bí Adélékè tó bá wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC pé kí ni nǹkan tó fẹ́ mú wá. Ó ní kò sí nǹkan tó fẹ́ mú wá nítorí pé tó bá gbajúmọ̀ lóòótọ́ ó yẹ kó lè dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP láti kojú àwọn nínú ètò ìdìbò ni, ṣùgbọ́n wọn ní nǹkan tó rọrùn ó mọ̀ pé àwọn aráàlú wọn ní dìbò fún ló fẹ́ jẹ́ kó sápá sínú ẹgbẹ́ àwọn. Orílẹ̀ ló jẹ́ kí àwọn kọ́. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ wípé ìjọba Tinubu gbèsè lé owó ìjọba ìbílẹ̀ ní Ọ̀ṣun ó ní kò rí bẹ́ẹ̀ o. Ó ní ìdásẹ́sílẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ òun ló ń fa wàhálà. Ó ní báwọn èèyàn bá ti dá kúrò lẹ́nu ìyanṣẹ́lódì ó ní wọn yóò rí owó ìjọba ìbílẹ̀ oṣooṣù wọn yóò rí gbà padà.